mi ló pẹ́ mo ní àwọn sẹ́pọ̀ lẹ́nu mo ní àwọn dísìkì wọn tí bá ń ka ẹni èjì ilẹ̀ kàlẹ́dà 78 mo máa ń gbọ́ sáà ni nínú ẹni tí ọlọ́run tà lè fi sọ láti sọ pé làkọ̀dé kánà lákùn fi ọ̀rọ̀ sùn láì òfin wà tó àṣẹ àwòkọ́sí dáadáa ni wọ́n tí mo máa ń wò wà máa yí tàlá ẹ̀fọn ìdálẹ́ lọ. àbá wa ń sọ lẹ́nu pé mọ̀ọ́dọ́ olùkùrán ni wọ́n ń fọ́lò mo ti sọ ọmọ máa ń kó tí sì tẹ̀sí láti 2003 títí di ọdún yìí mo wá di láṣà wọn ní bàbá ní sì tẹ̀sí wọn yìí ní mísì ẹ̀ ní AIT mo máa torí ẹ̀ jókòó owó gbàgbà parí ẹ̀ tó lọ sí tìláwà padà mo kẹ́kọ̀ọ́ lára ń bẹ ọmọ kí wọn ni kí sẹ́yìn nìkan lọ́mọ kí wọn o mo kẹ́kọ̀ọ́ lára ń bẹ ọmọ kí wọn títí bí bá ṣe sọ̀rọ̀ yìí o kò wá jẹ́ ìkọjá yìí báwọn ti sọ pé jẹ́ ìkọjá yìí lọ́dọ̀ bàbá láti máa sọ wájú bàbá ló sì jẹ́ ìkọjá yìí lọ́dọ̀ rẹ̀ èyí yọ̀tọ̀ ṣùgbọ́n ní ti ẹ̀kọ́ kọjá yìí ni kí n tún sọ nǹkan mi wájú ọdún pé mo mọ láti bí èsì mo máa ń ṣe mí sábà lẹ láwẹ̀ gbígbà tí mo máa ń gba tijọ́ mọ́ndé torí wọn pé wọ́n lọ́rùn ó mọ̀ ti sàdánwò kan lẹ̀ báyìí wọn ẹ táwa nífẹ̀ẹ́ sí táwọn àwọn mọ̀lẹ́kà rẹ nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n àdánwò dé kò wá ní dùn mí àdéhùn náà ló ṣe pé àhàzíbà náà sùn àyìn yóò tẹ̀lé fáyìn yàkúlọ̀ àmọ́nà wàá mú la ìfìtà náà èyí tó gbé tí wọ́n yìí wọ́n mọ ọlọ́run o wá bá wa dó tì wọ́n wá bá wa dó tì wọ́n èyí ni wọ́n máa ń rò wọ́n ti lọ tí máa bọ̀ mọ́ sí làdúrà fún ọmọ ògbà pé ìwọ ọlọ́run kì í ṣe lọrin o kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan gbogbo Áfíríkà pátá gbogbo àwátá jẹ́ jù lágbàáyé ni bàbá amúfin jọ́sọ̀ fún tí mo mọ̀ wọ́n bá ẹ̀sùn rẹ̀ bàbá ń sọ bàbá ẹ̀ mọ̀tò bàbá ń sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀kọ́ mọ̀ríkàsíyàn bàbá yọ bàbá amúfin kò kò sí nǹkan kan táwa ní sọ pàfà tèmi ni o orí ìdẹ́yìn mọ̀ bàbá ẹ̀yin jẹ́ bàbá fáwọn ṣùgbọ́n ẹ wá tì wọ́n ẹ̀sọ́ wọn di mọ́lẹ̀ sáyé àwa wá ń rí wọn à ń rí yín látara wọn ni Ọlọ́run ló síbẹ̀ bàbá gbogbo ìlàwọ́ tọ́lọ́run wá tàn fún yín látara bàbá amúfin àtúwá tí wọ́n tàn bẹ́ẹ̀ Ọlọ́run má pa àwọn ọmọ yín lọ́wọ́ Ọlọ́run má pa àwọn ọmọ yín lọ́wọ́ Ọlọ́run má pa àwọn ọmọ yín lọ́wọ́ wọ́n mú àwọn afọ amẹ́ríkà sí dáadáa last week mo wà ní Èkó níbi program ṣèkìdá ọdún ìran àwọn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá amúfin jẹ́ kí n mọ̀ pé ìyẹn a máa pe ọdún ìsì máa gbà ẹ máa ń sọ àwọn àdó àkọ́kọ́ àwọn àdàbọ̀ kan kó tó di pé náà wà tó wá kà wọ́n sí àkàtúntò máa rí àwọn bá a sì bẹ lọ́hùn láì nínú nǹkan mí mọ́ láì nínú nǹkan mí mọ́ àwọn tó mọ̀ mí dáadáa lọ́dọ̀ wa fẹ́ wọ́n mọ̀ mí kí n tó dọba ẹ̀rọ máa gbọ́ ọkùnrin ìdáni Sunday Igboho ó kéré lẹ́gbẹ̀ẹ́ mi wà báyìí tábà ń sọ Ilé Ifẹ̀ àti amúra kan Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bàbá kò sí nǹkan tí mo nígbàgbọ́ nínú ẹgbẹ́ náà lọ kọjá Al-Qur'an máa ń sọ tó bá le tán tó bá ní kankan wà léwu wò láti débẹ̀ wọ́n ní inú orí tó léwu nígbà tó lé Ànábì Musa kọjá ń bẹ̀ nígbà tó lé Ànábì Musa kọjá ń bẹ̀ Ọlọ́run sì dáhùn mi tó sì fi ẹ̀ ó sì ṣẹ́gun èmi náà ó kọjá bẹ̀ yóò rọ wọn a máa bẹ̀ lọ láì ní sígbẹ́rẹ́ láì ní bá gùsàrí láì ní kankan ẹnu láì ní ló pé kankan wà tí wọn gbọ́dọ̀ sàmádì ju àdúrà lọ àwọn lẹ́kítọ̀ wọn mo ti pọ̀ fáfáfábà tí wọ́n máa ń ṣe àdúrà wọn sọ ẹja bẹ̀ lọ́hùn Ọlọ́run sì gbà wọn máa ń wá oríṣiríṣi wa tí àwọn àtàjọ wọn tí wọ́n ń kọ́ lára wọn ẹ̀dá bẹ́ẹ̀ kọ́ ló fi lè padà lu àwọn ọ̀pọ̀lọpọ̀ dísìkì ọ̀sẹ̀ bàbá mufti ẹ̀yin ni mo kí torí àfọwọ́ aṣọ ìbùrán wọ́n mọ̀ mí wọ́n adé kókó báyìí lọ lẹ́kọ̀ọ́ wọn wá rántí mọ́ wọn á lọ kó kàdé àwọn ìgbàlásẹ̀ tí kí n wo tí bàbá yìí kọ́ mú ni mi mọ̀ wọn á pe àfọwọ́ abikoko abdulrahman tó mú mi mọ̀ wọ́n jọ náà wọ́n á gbà afáyìí ti ń di olùkọ́ fúnra o alámọ̀lẹ̀ kí lè ní jẹ́ Ilé Ifẹ̀ mo sì ti wá níbi tí ẹ̀ sì ti gbilẹ̀ jù àbẹ́ ẹ̀kọ́ bàbá tí Islam wàláhì ibẹ̀ ní Islam ti gbilẹ̀ jù bàbá ti sọ́lẹ̀ kan pé àwọn bàbá wọn kó ń dòrò àmọ́ káàkiri láti jihad gbogbo àwọn bàbá kan wá láti wá sí ìgbìyànjú Islam fẹ́ iṣẹ́ tó ń ṣe fẹ́ tó rọrùn ó ní nǹkan tí kì í ṣe tó lè rọrùn ó lè rẹ̀ sọ pé tó ti gbilẹ̀ nìyẹn so mo wá sọ fún Ifẹ̀ mo ti wá ní ṣe bàbá wa Arágbìjí o
Abiyede Zakaria Fakowa Jọni bàbá tó bí mi ló gba Islam bàbá tó bàbá mi kì í sí mùsùlùmí bọ́lọ̀ ṣiṣẹ́ pé ipò alọ́dọ̀ tí wà ní tó bá jẹ́ abẹ́ bá ń jẹ́ mùsùlùmí bàbá tó bá bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ ò lè jẹ́ mùsùlùmí fẹ́ káṣó lọ ṣùgbọ́n owó ọlọ́run ló kẹ́ wa látara àwọn àfáà tí wọ́n kọ́ mi lára fìgbà ìgbé ṣé wàá gbé fàtàyà rẹ̀ sọ ojú fún àbúlẹ̀tì lọ́wọ́ ìrọ̀jì wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ń gbà wọn bẹ̀ sílẹ̀ fi wọn gba àfáà wo ló dáa téèyàn wọn wà lọ́kọ́ṣẹ́ tí bá ti ń wo bàbá mufti tí bá fẹ́ kọ́ ọ̀rọ̀ Tìjàní Kọ̀díyà màmá sí bàbá sí àfáà ṣé ìgbà ó gbà fàlà tí wọ́n fẹ́ gbọ́ Tìjàní àtẹ́fẹ́ mọ́ àkíkọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an ṣùgbọ́n fẹ́ jẹ́ àfáà tó fẹ́ sọ káwọn èèyàn fẹ́ gbọ́ tó fẹ́ mọ tẹ́ sọ bàbá mufti ni bàbá pẹ̀lú bí tọ́lọ̀ ní kí ọlá yín dé gbígbàdúrà pé mo sàdúrà àjọ tí mo ní mo ń ya fọ́tò yẹn ó wà lọ́dún ẹ̀rọ wà lọ́dún dọ́là ó wà lórí sísítẹ́mù ni máa ń jí wò ní lẹ́yìn àti bàbá wa àwọn ọ̀dọ́ ti dókòó àti pòfẹ́sọ̀ pẹ̀lú ẹ̀tẹ́ ti dókòó gbogbo ẹ̀ pátá mo yẹ mi mo ń jà wọ́n ara mi o ṣùgbọ́n mi ń jà fúnra mi wọ́n á máa wà fi ṣàdúrà wọ́n ẹ̀yin àfa tẹ̀jẹ́ ẹ̀dẹ̀sẹ̀ wà ládọ̀ bàbá sẹ́kùlù kùrán àtẹ̀yẹ wa tá a jọjọ́ mọ́ kí lọ́dọ̀ bàbá mufti tába tí mò ń ta ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ta. ìdí tí mo sọ bẹ́ẹ̀ máa sọ fún wa kí n tó gbé wáyé fún mi lẹ́gbẹ̀ẹ́ yìí n ká fi mà nábì ọlọ́run ni pé ọlọ́run bá dán wò jì yóò sì yege ọlọ́run fi àdánwò kàn wọ́n sì yege torí tẹ́yìn òfin ní yege ni pé áńdáńdá ìgbé kọ́ kò sì ní gbà ọlọ́run bó bá ti kọjá àdánwò kan stẹ́ẹ̀pù ní gbogbo ọmọléèwé ní sẹ̀sáàmù láti gbé stẹ́ẹ̀pù kan yọmọ ga láti gbé stẹ́ẹ̀pù kan yọmọ ga alóhùn 100 level abos 200 level kò sí ní lọ́lọ́fẹ̀ẹ́ o yóò sẹ̀sáàmù tí o bá kó bá fèlè 100 level yóò tún iṣẹ́ yẹn ṣe bá 200 lọ́wọ́ tó bá parí 400 tó ti gbé gbèsè sílẹ̀ yóò ti padà kárí òfò àná yóò padà bàbá ọlọ́run ò ní ṣe tí bẹ́ẹ̀ ọlá gbogbo àwọn tí wọ́n ṣe á mímí nígbà tí mo lè fà bàbá ti ṣàgbà fún ilé ẹ̀kan èmi ò nígbà tí mo lè fà ọlọ́run ọlá bẹ́ẹ̀ náà ọlá àwọn tí wọ́n pilẹ̀ Islam ní ìlú tẹ́bi tí wọ́n lè fún bàbá wa dé Ọ̀ṣun àtàwọn bàbá tí wọ́n lọ ọlọ́run bá ń ṣe dáadáa fún ìdáre ọlọ́run bá ń ṣe dáadáa fún ìdáre ó ti ṣe lórí ọmọ kò ní dẹkùn ẹ lọ́wọ́ ó ti ṣe lórí aya kò ní dẹkùn ẹ lọ́wọ́ ó ń ṣe lórí ara yín kò ní dẹkùn ẹ eré tó ń ṣe lórí àlàáfíà kò ní di fìyàfìyà ṣùgbọ́n àná òdìkà ẹ̀yin lẹ́jẹ́ kí n tó bá ti lé ọtún láti wọ́n sáré òkú kọ́lọ̀ bá wà pẹ̀lú àbá sáwọn ẹ̀gbọ́n tó lẹ̀.